mo ní tí ò bá sí olè ilé títà olè bẹ́ jìgà wọlé sórí olè tó wá sínú ilé ẹ̀ tó ń béèrè ibi tó gbowó sí jewelry àti gbogbo oríṣiríṣi informant tó jẹ́ insider wà ń bẹ̀ tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ gbogbo bí wọ́n ṣe ń pa yín tí terrorist fẹ́ tó ń lé yín kiri tó ń lé yín ní ìfẹ́ lódùn Kwara state government no one brain behind it àṣírí ti tú. Bandits arrested in Ifelodun claim they allegedly received AK-47 rifles from Kwara state officials. Àwọn Kwara state officials ló supply àwọn terrorists tó ń pa yín ní Kwara ní AK-47 sophisticated weapon kan pa yín dànù. Kwara state government. Nigeria soldiers have apprehended a group of suspected bandits in Ifelodun local government area, Kwara state, who were found patrolling with AK-47 rifles in a security vehicle. The suspects were intercepted during an army operation and taken into custody. The men were seen on the ground with their hands tied as soldiers questioned them about their activities and the source of the weapon. Our suspect, speaking in Hausa and Nigeria Pidgin, alleged that the vehicle and rifles were provided by the Kwara state government. He claimed they had been conducting patrols under government directive for some time. The suspect insisted that the rifles were collected by their superior, referred to as our Oga, and not by the group themselves. He mentioned that several individuals, including Oga Victor, were involved in obtaining weapons. Repeatedly, he swore that the rifles were not personally owned by the group. Other detained were heard chanting religious phrases during the interrogation. As of this report, the Kwara state government and the Nigeria army have not issued official statements regarding the arrest of the allegation. Ohun tó ń jẹ́ kó yé wa bí ni wípé ọwọ́ àwọn sójà bá àwọn bandits ní gbogbo wọn ní ìlú Kwara pẹ̀lú government vehicle patrol pẹ̀lú AK-47 lọ́wọ́ wọn tí wọ́n fi ń pa yín ní Kwara. Ìgbà tí wọ́n máa mú wọn ẹ rí fídíò wọn bí yóò dẹ̀ ti rí máa gbé wọlé nísìn ẹ rí wípé wọ́n ń jẹ́wọ́ ń bẹ̀ wípé kán ṣe wọ́n jẹ́jẹ́ o gbogbo nǹkan tẹ́ rí lọ́wọ́ wọn vehicle patrol àti AK-47 tó wà lọ́wọ́ wọn kì í ṣe kò belong sí gúrùpù wọn terrorist o àwọn kọ́ ni wọ́n ní. Kwara state government àwọn ni wọ́n kò lé wọn lọ́wọ́ kí wọ́n máa fi ṣiṣẹ́. Ṣé ráyé wàhálà ti wà àwọn politicians àti àwọn ọba wa wọ́n ti pàdé àpòpọ̀ ní south nílẹ̀ Yorùbá wọ́n ti gbàbọ̀dé àwọn Sultan Caliphate. Yes, because àṣírí ti tú wípé Sultan ó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Pakistan, Afghanistan àti Saudi Arabia olórí àwọn terrorists ni. Tí ó bá ti lè bọ́ síta kó wá debunk fídíò yẹn tí àwọn Western world tí wọ́n sọ a jẹ́ wípé kò sọ̀rọ̀ mọ́. Ṣẹ́yìn náà ti ń rí òtítọ́ báyìí wá wo fídíò. Yaushe kuka shigo nan? Mun dade mu nan muke aiki. Kun dade a nan? Muna nan ne mu. To me ya kai ku can ya ja baku mota? Can Nan da wata uku, ka ce nan da wata uku. Aiki ne muke yi da shi. Wani irin aiki? Patrol. Daga nan ku je can ku patrol? Kwara state? Wallahi. Na fuel I dey put for na body o. Na fuel I dey put for na body. Talk true now. Talk true na fuel I dey put for body. Talk true make you no die. Na fuel I dey put for body. Ilori government na give us this motor. To the weapon you go give now. Some of them na them You dey look am na fuel I dey put for body. Wallahi na from Abuja. Even you go Kogi here. You go Abuja go collect the weapon. Babangida, yes. Now for Abuja you go collect the rifle, Abi na for Ilorin. How you take no say na from Abuja? Me, I know because we there with them. We go patrol how many times with them. We go patrol how many times with them. Oga Bito and Tinja. All of them they involved. Now their weapons. Oga Tinja. Now their weapons. Not our own. Okay. Not our own. Not our own. Wallahi, not our own. No wala now. Now that things are not their own. We'll go and pick all of them. The United Arab Emirates has released names of terrorists
sponsors. In this country, the names of these sponsors are yet to be released to face justice. What message are we passing? Create a national intelligence fusion center for real-time sharing of information. Deploy technology in such a way that will enhance our forces. To buy more drones and digitalize our security. As parliamentarians make recommendations, timely justice delivery is considered a deterrent to terrorist activities. There's this idea that justice is served differently, and it affects the problem. Establishment of special court or tribunal to try terrorism-related offences. A resolution of the House on National Security is expected next week. Mo lọ́lọ́ ò ní jẹ́ kẹ́ni tó gọ̀ kó gbọ́n. Mo rò wípé ibi tọ́rọ̀ dé dúró. Jẹ́ ká jọ máa gbé yẹ̀wò. Ẹ̀yin ọmọ Kwara. Mo rò pé ní Kwara ó súnmọ́ àlùjànnà ó jìnnà síná. Ṣé rí ibi tí àwọn politicians àti àwọn traditional rulers wa tí wọ́n bá yé ilẹ̀ Yorùbá jẹ́ dé? Wàhálà dé. Ṣé bẹ́ẹ̀ rí tí terrorists ń jẹ́wọ́ wípé vehicle tán lò AK-47 everything o. Kwara state government ló produce sí wọn. The same Kwara state government tó bá dé ti wá attack ẹ̀yin ọmọ Kwara tí wọ́n pa yín tí gbogbo everybody wá pariwo síta. Wọ́n á dẹ̀ máa bọ́ síta wọ́n máa sọ wípé kẹ́ farabalẹ̀ má worry. Wọ́n bọ̀ àwọn sójà ń bọ̀ wá rescue yín. Àṣeyìn Kwara state government lẹ́kọ́ irinṣẹ́ lé àwọn terrorists lọ́wọ́ kí wọ́n lọ pa àwọn people yìí. Kò dẹ̀ sí nǹkan méjì tí wọ́n torí ẹ̀ ń pa yín bí kò ṣe nítorí ti mineral resources tí wọ́n ti rí bẹ́ẹ̀ yẹn wọ́n fi wá máa wá solid minerals yẹn ní. Definitely Emir Ìlọrin mọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ní Kwara mọ̀ sí. Nǹkan ti ṣe wàhálà ti wà àfìgbà tí ẹ̀yin politicians àti ẹ̀yin traditional rulers wa tẹ́ fọ oríkorí tẹ́ fọwọ́sowọ́pọ̀ nítorí àti jẹ àtàti jẹ yín tẹ́ ní kó wá máa pa àwọn ọmọ Yorùbá kéré o lónílé lálejò lọ́kùnrin lóbìnrin ṣe ti gbọ́ àwọn traditional rulers àtàwọn politicians náà gbàbọ̀dé terrorists fúnlẹ̀ Yorùbá o anywhere any part of Yorùbá land ṣe láti ṣe lọ tẹ́ ẹ bá ti rí tí terrorists tó attack ibẹ̀ tán pa àwọn èèyàn mo fẹ́ kó mọ̀ ẹ́ pọ̀ ba ibẹ̀ yẹn ó mọ̀ sí ìdí nìyẹn tí gbogbo wọn ṣe máa ń dákẹ́ tó bá ti wá pa wá tó bá ti attack ní any town or village ẹ̀rí pé àwọn kábíyèsí yẹn máa ń dákẹ́ wọn kì í sọ̀rọ̀ títí tí everything fi máa lọ tẹ́ fi máa gbàgbé àṣẹ ẹ̀ mọ̀ sí. So ẹ̀yin politicians ilẹ̀ Yorùbá àti ẹ̀yin traditional rulers ẹ̀yin lẹ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Sultan of Sokoto àwa náà ti mú nígbà tí wọ́n ti jẹ́ tí àṣírí ti tú tí Western world ti táṣírí tán ti jẹ́ ká mọ̀ wípé Sultan of Sokoto allegedly òun gangan ló benefit jù nínú terrorism tó ń practice nínú Nigeria because he's aware of them and he's one of the engineering àwọn the founder tó ń dá sílẹ̀ wọ́n ló ṣiṣẹ́ nígbà tó lọ ṣe defense attack ní Pakistan as a Nigerian àti ní Afghanistan àti ní Saudi Arabia nígbà yẹn ni wọ́n ti fi ṣe tó ti pè sáàrin tó dẹ̀ ti gbàbọ̀dẹ̀ terrorism fún Nigeria àti ìgbà yẹn ló ti ń sìn wọ́n owó burúkú tó bá wá sọ wí tó bá sọ lọ síwájú tó sọ lọ sẹ́yìn wọ́n lówó burúkú wà lọ́wọ́ Sultan owó ẹ̀jẹ̀ owó ẹ̀mí àwọn èèyàn torí ẹ fẹ́ máa kó mineral resources ẹ fẹ́ kó sọ́ndà Pakistan Afghanistan àti Saudi Arabia gbogbo ẹ̀yin politicians bàbá Tinubu ẹ̀yin náà mọ̀ sílẹ̀ ṣe rí nǹkan kan ṣe sí yẹn o àbí kí lẹ fẹ́ ka sọ́sìn ṣé wá ti rí wípé wàhálà ti dé gbogbo ọmọ Yorùbá èyí tó kù ṣe rọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ọwọ́ wa ló kù sí o gbàgbé ti dẹkùn kedere ti bẹ̀ wò kò sí àní kankan mọ́ bẹ́ẹ̀ sìn ẹ wá máa wo gbogbo àwọn élìsì ọba tó jẹ́ wípé wọ́n ṣú sí Sultan of Sokoto as their godfather Olúwo ni godfather Aláàfin of Ọ̀yọ́ ni godfather bàbá Ọ̀nìrìṣà ni àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn bàbá àti Tẹ́dẹ́ àti gbogbo àwọn ṣàǹkóṣàǹkó élìsì ọba tó bá nírọ́ ni wàá rí pé gbogbo àwọn people tí mò ń darúkọ tí wà tèmi jọmọ̀ kò sígbà tí wọ́n bá fẹ́ ṣe anything occasion or whatever no matter how small or big tó fẹ́ celebrate wàá rí Sultan bẹ́ẹ̀ ṣáá ni Sultan is their godfather tó já sí wípé kò sí ibikíbi tí wọ́n ti fẹ́ tí terrorist ti fẹ́ attack tí Sultan ò mọ̀ tí ẹ̀yin politicians ò mọ̀ abálájọ tẹ̀yin governor ò kì í sọ̀rọ̀
Abálájọ tó jẹ́ wípé tó bá ti pa àwọn èèyàn tán tí wọ́n arrest wọn tó gbé wọn lọ sí police station ẹ máa pè wọ́n bẹ́ẹ̀ pé kí wọ́n release wọn victim lẹ máa ní kán tì mọ́lé. So ẹ̀yin politicians wa àtẹ̀yin ọba wa A-list ọba ẹ̀yin lẹ pàdé àpòpọ̀ tẹ́ gbà bọ̀dẹ̀ Sultan Calivate wọ ilẹ̀ Yorùbá so ẹgbà kan wá máa pa wá. Mo fẹ́ kó mọ̀ kó dìímú dání lẹ́ni o pẹ̀lú àṣírí tó tù yìí. Ìjọkíjọ any state any village any town tó bá rí tí terrorist tí wọ́n wá síbẹ̀ tó wá attack má wá káàkiri má pe gọ́vnọ̀ kankan gọ́vnọ̀ yín má pe anybody má pe ọba kankan àjọmọ̀ gọ́vnọ̀ yín ó mọ̀ sí ọba tó bá lé village ibi tó ti wá attack yín ó mọ̀ sí kò sí àní mọ́ gbangba ti dẹkùn àṣírí ti tú kò sí anything mọ́ ṣẹráyé wa bí ìpàdé àpérò àwọn ọmọ ìlú ṣe máa wá múnádóko báyìí torí wípé àsìkò ti tó láti face àwọn ọba wa àtàwọn politician wa kí wọ́n tó pa wá tán torí mineral resources tí wọ́n ń gbowó kò sí nǹkan míì wọ́n ń torí owó mineral resources wọ́n kọ́lé kiri bí ẹyẹ wọ́n ra góòdù fáwọn ìyàwó wọn wọ́n máa wọ the most expensive things àwọn náà máa ṣe bẹ́ẹ̀ ni wípé àwọn lọ́láyé àwọn nìkan náà mọ̀ ọ́ ṣe wọ́n wá sọ gbogbo wa à ṣiṣẹ́ wọ́n sọ wá dáláì mọ̀ ọ́ ṣe ṣẹ̀ráyé wọn àtún mind wọ́n tún wá sọ wípé torí àti jẹ́ kán lè jẹ tán pátápátá wọ́n ní kán máa gbẹ̀mí lẹ́nu gbogbo aráàlú nítorí àǹfààní títí wọn. Ìjọ́ wo lọmọ Yorùbá la fẹ́ bẹ̀rẹ̀ sí ní gba ayé wa lọ́wọ́ àwọn politicians àti àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ọ̀rọ̀ K1 the ultimate àti àwọn ilé ńlá àwọn family Fúnṣẹ́gbùwà gbogbo royal family ní Ìjẹ̀bú Òde báyìí ní Ìjẹ̀bú gbogbo wọn náà tẹ̀tí wá dìde Ìjẹ̀bú Òde èyíkéyìí ṣá gbogbo wọn náà ti fohùn kó sìn wọ́n ní wọ́n dúró de K1 the ultimate kó wá bá wọn nílé ńlá kó wá meet gbogbo àwọn royal family kí wọ́n jọ sọ̀rọ̀ presidency ti dá sọ̀rọ̀ yìí o wọ́n ní kí K1 kó lọ rọ́kún lé o kó jókòó ara ẹ̀ jẹ́ orí àpèrè Awùjalẹ̀ kò lè tọ́ sí láéláé wàhálà dé wọ́n tún ní kì í jádìsá àbí wọ́n ní Ìjẹ̀bú ẹ̀ ń jẹ́ Musa ẹ wá gbọ́ fídíò fúnra yín. ìdí tẹ́ rí pé kò sí ẹ̀dá kan tó bọ́ta láti sọ pé yes òun tọmọ Wàsíù àmọ́ àbúrò bàbá yín àmọ́ ẹ̀gbọ́n bàbá yín àmọ́ àbúrò títí yín àmọ́ ẹ̀gbọ́n yín ẹ kó wọn jáde kó wá defend yín wọ́n ní tẹ́ bá tó kẹ́ máa bọ̀ nílé ńlá bàbá yín Musa Àdìsá ló ń jẹ́ ẹtúwá ló ń jẹ́ Musa Ìjẹ̀bú ò kì í jẹ́ Musa o Haúsá ò dẹ̀ kì í jẹ́ Àdìsá sọta ló bí Àdìsá Anífowóṣe ta ni bàbá tó bí bàbá Àdìsá Àdìsá ló bí Wàsíù ta ló bí Àdìsá ta ni bàbá bàbẹ́ ibo nìdílé yín ibo lágbolé yín ẹ tọ́ka sí kọ́nà bèrè yín bẹ̀ kò ń ṣe ilé Ojúṣàgbọ́lá tẹ̀kọ́ o ilé tẹ́ ti ṣẹ̀wá tẹ́ ti jáde torí Fìdípọ̀tẹ̀ tẹ́lẹ̀ tọmọ 18th century ní orúkọ Fìdípọ̀tẹ̀ jáde Fìdípọ̀tẹ̀ aka ni kò kí ń ṣe orúkọ èèyàn ọba tó fi ìdí ọ̀tẹ̀ polẹ̀ torí gbogbo àwọn èèyàn tó bá dìtẹ̀ pẹ̀lú ẹ̀ ó máa ń kọ́ńkà wọn ni ìdítọ́ ẹni nickname ẹ̀ ní Fìdípọ̀tẹ̀ nìyẹn so a lè trace ìran yín mẹ́rin back to 18th century ta ló bí Musa bàbá yín Àdìsá ta ló bí bàbá ẹ̀ ta ni bàbá bàbá ẹ̀ ìyẹn lórí kẹ wá sọ o kò ṣe pé kẹ máa kọrin pé entitlement yín tán mọ́ wọn ní ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tó ti ń jẹ ọba so ẹ má fi ọkàn sí wọn ò fẹ́ yín bẹ̀ Wàsíù Àyìndé Ọmọgbọ́láhàn tí wọ́n bá ń wá ẹni tí Ọlọ́run bá kẹ́jù ẹ wà lára wọn tó bá ń wá ẹni tí Ọlọ́run ọba tó nífẹ̀ẹ́ sí jù nílé ayé yìí ẹ jẹ́ ìkan ní inú wọn ṣùgbọ́n ẹ kì í ṣe ẹ̀dá tó ní ìtẹ́lọ́rùn ìdí tó ṣe jẹ́ pé gbogbo ibikíbi báyìí lè máa fẹ́ tojú bọ̀ gbogbo ibi tó bá dẹ̀ ti tojú bọ̀ rí ibẹ̀ máa ń dàrú ni Ọlọ́run bá kẹ́yìn débi pé ẹ kì í dọ̀bálẹ̀ kí ọba kankan mọ́ ẹ máa ń nawọ́ sí wọn ẹ máa ń gbà wọ́n ní ọwọ́ ni
Ọlọ́run bá kẹ́yìn débi pé kò sí ibi tí ẹ lè travel dé. In fact, ẹ travel ju pilot mi lọ. Ọlọ́run bá kẹ́yìn débi pé the best of the best obìnrin òun lẹ ti bá sùn. Ọlọ́run bá kẹ́yìn ẹ tún ṣe abiyamọ. Ẹlòmíì ń ṣe iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ pé owó tóun bá pa ẹ̀yin lòun fẹ́ wá kó fún ìtẹ̀ṣe ranjú mọ́ Àwùjalẹ̀ nìyẹn. Kò sí nǹkan méjì tẹ́fẹ́ fi Àwùjalẹ̀ ṣe, ẹ fẹ́ fi rán oró ni. Ẹ fẹ́ fi rán oró gbogbo àwọn tí wọ́n búlì yín. Ìgbà tẹ́ ń dàgbà, nǹkan burúkú, gbogbo nǹkan burúkú ayé yìí, òun lẹ ti bá wọn ṣe. Wọ́n dẹ̀ ní wọn ò fẹ́ ọba tó máa fi àpèrè ṣe retirement, ọba tó máa mú development wọ ìlú. Ìgbà tí Síkírù Adétọ̀nà máa jẹ ọba, àbúrò bàbá ẹ̀ ni ọba tọ́ sí 65 years ago. Ṣùgbọ́n wọ́n ní kò kàwé. Ìdí tí àwọn bàbá Odùtọ́lá tó ṣe lọ mú Síkírù Adétọ̀nà wá nìyẹn. Torí Síkírù Adétọ̀nà school bàbá Odùtọ́lá ló lọ. Àwọn bàbá Òkúnọ́wọ̀ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n gbárùkù tì í pẹ́. Ṣé ẹ lérò pé Akúrí ní President Bọ́lá Ahmed Tinubu ni? Wọ́n á wá lọ́ọ̀dì irú yín lé àwọn prominent Ìjẹ̀bú lórí, àwọn Ṣọ̀tẹ̀, àwọn Adénúgà, àwọn Balógun Ìjẹ̀bú. Ṣé wọ́n wá gbé irú yín, wọ́n á gbélé wọn ní orí? Tó bá fi yín jọba, àwọn èèyàn máa kó kúrò nílùú ni. Torí orí ti padà di irú nìyẹn. Fìbí kankan tọmọ wọn ní Ìjẹ̀bú. Dẹ̀ meet up criteria tí àwọn bàbá Awólọ́wọ̀ fílẹ̀ pé kí wọ́n máa fi yan ọba. Ó gbọ́dọ̀ kàwé, ó gbọ́dọ̀ wà upright, ó gbọ́dọ̀ ní integrity. Ní ṣíkíní ní inú àwọn kárátà yẹn àti criteria yẹn. Tí wọ́n fọ́ sí age bracket ẹni tí wọ́n fẹ́ fi jọba. Tí wọ́n ti advise àwọn afọbajẹ pé between the age of 40 to 60. Ẹ ti ń kọlẹ̀kùn wọ 70, ilẹ̀kùn ti mú yín ní ọwọ́. So ẹ gbé ojú kúrò ń bẹ̀, kò kí ń ṣe NURTW. Ẹ̀yin lẹ dàárín àwọn NURTW, ẹ̀yin lẹ dàárín wọn rú. Ẹ̀yin lẹ dàárín àwọn onítíátà rú. Ẹ̀yin lẹ dàárín àwọn Fuman, Fuji Music Artist of Nigeria. Ẹ̀yin lẹ dàárín wọn rú. Gbogbo ibikíbi tí ẹ bá fi ojú sí, tẹ bá ti orí wọ̀, ibẹ̀ máa ń bàjẹ́ ni. Ìdí táwọn èèyàn ṣe ń sá fún yín pẹ̀lú àwọn ọmọ dáadáa tẹ bí tí wọn ṣe fẹ́ kọ̀ọ̀kan nu wọn. Torí kò sẹ́ni tó fẹ́ jẹ́ àná yín. Torí you are a self-centered human being. Ẹ máa ń like láti ran oró. Àwọn ọ̀rẹ́ yín tẹjọ lọ sí Jamaitu, wọ́n ní kí n má pè yín ní Wàsíù Oníṣàwòrò lẹ́sẹ̀. Ètò ìgbó wọn náà bí kú nìyí. So kílẹ̀ ń wá nídìí Àwùjalẹ̀. Ní ìwà tó dáa, ẹ máa ń sọ̀rọ̀ jáò. Ìwọ lọ́hùn. Ọ̀rọ̀ yìí máa ti ń kọjá ibi ọmọ wọn ní tá bá ti ń bọwọ́ tó ti ń dé ìgúnpá báyìí, ó ti ń kọjá nǹkan, ó ti ń dín nǹkan míì o. Ó ti ń dín nǹkan míì o. Ìtàn oríṣiríṣi ìtàn yìí pọ̀. Adẹ̀sọ náà lórí ètò wa o. A sọ wípé láti ìgbà tí bàbá ti ń sọ̀rọ̀ yìí àti ìrí ẹbí brọ́dà àwọn sisters wọn kọ̀ọ̀kan tó jẹ́ sibling wọn kàn dá sọ̀rọ̀ yìí. Ẹjọ́ ṣé K1 the ultimate bá mi Wàsíù Àyìndé Marshal ṣé ẹ̀ lẹ́bí ni, ṣé ẹ̀ ní family, ṣé ẹ̀ lẹ́gbọ́n ẹ̀ lábúrò ni? Ẹ jẹ́ kó sọ̀rọ̀ síta kẹ́yìn náà kí gbogbo ọmọ Yorùbá tiẹ̀ mọ̀ wípé lóòótọ́ ọmọ Yorùbá ni yín. Because níbi tí ọ̀rọ̀ ìdé dúró sí yàtọ̀ fún wípé màmá yín tẹ ló wá láti ìlú Péjú, tá dẹ̀ rí wípé ìlú Péjú tí popsi yín yẹn ò clear rárá. Àbẹ́ kìí ṣọmọ Yorùbá ni. Ìjẹ̀bú ẹlẹ́kùn Ìjẹ̀bú yìí jẹ́ Musa, ṣé lóòótọ́ ni? Wọ́n tún tẹ̀síwájú, wọ́n ní tó bá jẹ́ Musa ló bí King Wàsíù Àyìndé Marshal. Ẹjọ́ bàbá tó bí Musa, bàbá tó bí bàbá ẹ̀ tó ti bọ́ sí great grand àwọn dà. Kí lorúkọ wọn? Fámìlì wo náà ti jáde?
máa fi jọba pé Wàsíù ò lè bá obìnrin gbé lọ́dún kan pé completely. Ó tọ́ dẹ̀ nìyẹn. Dádì mi máa ń pààrọ̀ ìyàwó bẹ́ẹ̀ ní pààrọ̀ aṣọ ni o. Wọ́n nítorí ẹ̀ ní patient ẹ̀ lámúmọ́ra òun lẹ̀ ṣe lè bóbìnrin gbé lẹ̀ ṣe lè gbóbìnrin sílé. Ṣé tí bàbá Wàsíù bá tẹ̀ wá jẹ Awùjalẹ̀ ṣé wọn ní kò ní sí olórí permanent olórí ní palace àbí every year ni bàbá máa change olórí ni. Wọ́n tún sọ wípé gẹ́gẹ́ bí àwọn Late Awólọ́wọ̀ ṣe fi ètò sílẹ̀ o wípé anybody tó bá máa du ipò ọba Awùjalẹ̀ ó ní láti jẹ́ ọjọ́ orí ẹ̀ ó pọ̀ jù 60 years ṣá ẹ̀yin dẹ̀ ti 68 báyìí. Ó ti dojúrú o ó ti dojúrú o ó ti dojúrú o wọ́n wá ní orúkọ oríṣiríṣi lẹ́tún jẹ́. Ẹ̀yin ará Ìjẹ̀bú yìí ó lágbára díẹ̀ o. So gbogbo photocopy passport wọn bóyá ń ṣìǹjẹ orúkọ from Anífowóṣe to Marshal to oríṣiríṣi gbogbo ẹ̀lẹ́ ní copy dání. Ìwọ olùgbọ́ mi tó ń gbọ́ mi tó ń wò mí lọ́wọ́ àti èmi fúnra mi tí mò ń sọ̀rọ̀. Àsìkò ẹ̀kọ́ dé. Àsìkò ilé mi àti ẹni láti kẹ́kọ̀ọ́ ó sì jẹ́ ká kẹ́kọ̀ọ́ látara situation tó ṣẹlẹ̀ sí King Wasiu Ayinde Marshal. Àwọn kan níṣe ni mo hate ẹ̀ jọ fún mi ní rísí ẹyọ kan tí mo fi máa hate Wasiu Ayinde Marshal. Kí ló dé? Ọ̀rọ̀ tèmi ò ju nǹkan tá bá rí online ká sọ di ọ̀rọ̀. Nǹkan tó bá sọ online káwa náà ká bá wọn dá sí. Kí ló wá fa hatred? Èmi ò ní hatred sẹ́ni kankan o. Òun ló ṣe máa rí wípé tí wọ́n bá gbé nǹkan jáde lẹ́ni tó praise ẹni yẹn àbá wọn praise. Tó bá jẹ́ nǹkan tó gbé jáde òótọ́ ni praise. Tó bá tún dọ̀la tó tún gbé the same person jáde tó tún ló ṣe nǹkan tí ò dáa tún sọ ní pé ìtẹ̀ṣe yìí ò dáa. Òun lè ṣe máa sọ pé dára o kìnnìkan torí mo wà neutral mo wà neutral gédégbé. Mo wà lóyà sí ilẹ̀ bàbá mi ìran bàbá wa Káàárọ̀ Oòjíire. Tó bá wá rí bẹ́ẹ̀ jẹ́ ká wà neutral kí àtúnṣe kó lè dé bá ilẹ̀ Yorùbá ni. Torí tá bá ti jẹ́ wípé gbogbo nǹkan tó bá lọ lódì la máa fi feelings sí mo dẹ̀ like mo dẹ̀ love adẹ́fẹ́ àtúnṣe kò ní ṣeé ṣe torí ẹni yẹn gan lè má mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa. Àṣé tó o bá ń kúrú tó ń ga tó ń jọra ẹ mọ́lẹ̀ bí ọ̀pọ̀lọ́ tó ń rébọ́ lókè sílẹ̀ bí aláǹgbá tó ń ṣe mọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ ni wípé ẹnìtì tó bá tẹ̀ àtẹ̀gbé ni ẹnìtì tó bá ṣe àṣegbé ẹnìtì tó bá sọ kò sẹ́ni máa yẹ̀ lọ́wọ́ wò àṣé ò tí ì nàgà sí nǹkan rẹ̀ nílẹ̀ Yorùbá ni. Èmi máa rò wípé ìjẹ́ Yorùbá wá ti tàn wípé kò sí ẹnìtì tó dẹ̀ ṣẹlẹ̀ mọ́ ní kálukú kàn ṣe bó ṣe wù ú. Àṣé irọ́ ni àṣé ìjọmọlúàbí Yorùbá ṣì wà intact. Ó jẹ́ kẹ́kọ̀ọ́ tó rèmí ń kẹ́kọ̀ọ́. Kì í ṣe torí ìwà àtẹ̀mí nìkan nítorí àwọn ọmọ tàbí àtọmọmọmọmọmọ wa. Ṣé o ti rí wípé great grandfather grandfather òun ni wọ́n bí Wàsíù báyìí láti fámílì ìyá mọ̀mọ́ ìlú péjú gan tó jẹ́ màmá K1 the ultimate ààrẹ bí àrárá kọ̀ọ̀kan kó fún wọn ní support. Àwọn ọmọ K1 gan nísìnyí ṣe ló yẹ kí gbogbo wọn kọ́ pé meeting pàjáwìrì kí wọ́n máa béèrè lọ́wọ́ K1 the ultimate pé ọmọ bo ni wọ́n torí bàbá gan fúnra lára yín báyìí bàbá K1 ṣé ọmọ Ìjẹ̀bú ni yín ni àbí Èkìtì àbí ẹ̀ tiẹ̀ tọmọ Yorùbá. Torí ìgbà tí K1 ò bá mọ ibi tán ti wá nísìn báwo làwọn ọmọ wọn ṣe fẹ́ mọ ibi tán belong sí. Ẹ wọ Ọ̀túnba Èkó Balógun Èkó èyí tẹ́ sọ ipá ó pọ̀ ẹni nítorí ẹ̀ làwọn èèyàn ṣe fẹ́ àwọn ọmọ K1 lọ́kùnrin àti lóbìnrin. Wọ́n dẹ̀ pọ̀ lóòótọ́ o tó yẹ kán ti marry. So báwọn èèyàn ṣe ń ná owó tó ṣe nífẹ̀ẹ́ King Wasiu Ayinde Marshal tí wọ́n invite wọn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kàǹkàǹkà prominent people nílẹ̀ Yorùbá tó bá fẹ́ ṣe ṣíṣe tó bá ti pè Wasiu wọn ti pè yẹ olórin. So gbogbo bí ṣe ń pè wọ́n yẹn orin wọn lẹ́kọ̀ọ́ ní pé kán wá yẹ yín sí kì í ṣe pé ẹ fẹ́ bá wọn tán everybody ń sá fún wọn láti bá wọn tán láti bá wọn dáná. Káàsà gbogbo ẹ̀yin ọmọ K1 the ultimate lọ́kùnrin lóbìnrin tó yẹ kẹ́ ti marry tí marriage ò work ibi tílẹ̀kùn ti mú yín lọ́wọ́ leléyìí o ẹ lè tètè lọ máa bá dádì yín àsìkò sì tó àsìkò sì wà oòrùn tó ìwà lókè yìí ó taṣọ ọgbẹ bóyá kí wọ́n mo dẹ̀ sọ mo ní ẹ lọ bá bàbá K1 sọ̀rọ̀ kí wọ́n sinmi lórí à ń du oyè Àwùjalẹ̀ yìí mo nítorí tí ẹ bá sinmi
àwọn nǹkan kan má jà fetí gbọ́ má jojú orí àwọn nǹkan tẹ́yìn go expect pé ó lè bọ́ síta á bọ́ síta o tó bá dẹ̀ ti dán online kò ṣe withdraw mo tún yìí ń tu sọ bàbá K1 kì í ṣe gbogbo nǹkan náà lèèyàn ní láyé you can never have it all ẹ ti gbìyànjú ẹ jẹ́ ká gbà wípé ọ̀run ò padà kàyín sí orí àpèrè Àwùjalẹ̀ ẹ sinmi torí èyí tó ti sọ pé bàbá Tinubu náà mọ bó ṣe ń lọ wọn nílé ẹ̀fà gbé yín sí orí àpèrè yẹn àdẹ̀mọ́ àwọn bàbá Balógun kúkú àwọn èèyàn ṣàkóṣàkó mà wà níjẹ̀bú ọmọ alárẹ̀ bàbá K1 kó tó rújú jù báyìí lọ my own little advice ẹ sinmi ọ̀nà tún ti lérí mọ́ yín pé tẹ́ ẹ bá tó ó tó ko ìjọ máa lè ní wọ́n pè ní tó bá tó tó bá sọ fún yín pé tó o bá tó tó bá jẹ́ bàbá ẹ̀ ló bí ẹ wọ́n ní tẹ́ ẹ bá tó bàmí K1 kẹ́ ẹ máa bọ̀ nílé ńlá kẹ́ wá mìtì gbogbo royal family pátápátá ẹ̀yin nìkan láì ní sọ̀pọ́tà àwọn tó wà lára royal family tó bá yín bọwọ́ lùwé gan àwọn gan ti bọ́ síta wọ́n ti láwọn kì í ṣe pé bíyá àwọn kan bọwọ́ lùwé lásán ni àwọn ò sọ wípé kẹ́ lọ jọba so everybody wọ́n ti sún sẹ́yìn fún yín you are the only one standing bàbá ìsinmi àbí kí lẹ ní mo sọ ẹ̀yin èèyàn mi mo sọ yìí mo dúró ná orúkọ tèmi ò yípadà Yèyédára Kowee ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi like fídíò yìí má sì gbàgbé láti drop comment ẹ̀ má gbàgbé láti bá mi share síta God bless you as you do so bye for now.